Iléeṣẹ́ ọlọ́pàá ń wá ọba Ògbóni ní ìlú Èkó, ọ̀kan lára àwọn tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n ń wá ọba Tajudeen Ọlánrewájú Bákàrè tí àwọn kan ń pè ní ọba Ògbóni àbáláyé lórí ẹ̀sùn dída omi àlàáfíà ìlú rú. Iléeṣẹ́ ọlọ́pàá kéde yìí pé àwọn ń wá arákùnrin náà lẹ́yìn ìwádìí tí wọ́n ṣe lórí fídíò kan tó gba orí ayélujára kan lọ́sẹ̀ tó rí kọjá. Nínú èyí tí wọ́n ti rí arákùnrin ọ̀hún tó gbé ìbọn atamátàsé tó ń fún machine lọ́wọ́. Ikọ̀ RRC lábẹ́ àkóso CSP Ẹgbẹ́yẹmí wọ́n yabo ilé arákùnrin ọ̀hún tí wọ́n sì tú ilé rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ lágbègbè Sùúrùlérè níbi tí wọ́n ti rí ìbọn pump action 3 àti àwọn ọta ìbọn ìléwọ́ rẹpẹtẹ àtàwọn ìbọn kéékèèké míì tí wọ́n sì tún rí fọ́tò arákùnrin ọ̀hún gangan fúnra ẹ̀. Àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó fi síta lójú òpó Twitter ló sọ báyìí wípé Tajudeen Ọlánrewájú Bákàrè ó yọ bọ́rọ́ mọ́ àwọn ọlọ́pàá lọ́wọ́ bí egbé ló lò ní àbí ọ̀fẹ́ o, wọn ò tiẹ̀ mọ̀, ṣùgbọ́n báyìí ọwọ́ wọn ò tẹ̀. Àwọn ọlọ́pàá wá ń rọ gbogbo àwọn ará ìlú láti mú ìròyìn tí yóò ṣe ìrànlọ́wọ́ fún wọn láti lè mú arákùnrin ọ̀hún ní kíámọ́ṣá. Ìgbà àkọ́kọ́ kọ́ nìyí tí ọba Ògbóni Tajudeen Bákàrè yóò wọ ṣòkòtò kan náà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó. Tajudeen Bákàrè wà lára àwọn afurasí tí iléeṣẹ́ ọlọ́pàá kó níbi ìwọ́de Yorùbá Nation tó wáyé lágbègbè Ọjọ́ta ní ìlú Èkó lọ́jọ́ 3 oṣù keje ọdún 2021 tí wọ́n sì kó wọn lọ sí ilé ẹjọ́ májísírèètì kan tó wà ní Yábà. Ẹ̀sùn dída ìgboro rú ni wọ́n fi kan àwọn yòókù, ṣùgbọ́n ẹ̀sùn ìpànìyàn ni wọ́n fi kan ọba Ògbóni Tajudeen Bákàrè lórí ikú arábìnrin kan Jùmọ̀kẹ́ Oyèlékè tí ọta ìbọn bá lásìkò ìwọ́de. Ọlọ́pàá ń wá ọba Ògbóni lẹ́kọ̀ọ́, ọ̀kan lára àwọn tí wọ́n ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá Nation. Àṣà àdáyébá worldwide lórí YouTube. A máa ń ṣe àfihàn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, lóríṣiríṣi àwọn ìròyìn yàjóyàjó, ọ̀rọ̀ nípa àwọn olóṣèlú ilẹ̀ wa, ìdánilẹ́kọ̀ọ́ nípa wíwá ojútùú sí ìṣòro lọ́nà tuntun ìbílẹ̀. Ẹ̀bùn sì máa ń wà fún àwọn ènìyàn lóòrèkóòrè. Subscribe kẹ́ máa rí